tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ máa kú déédé àsìkò yìí o, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. A tún ti kalẹ̀ ságbàlá bàbá wa lónìí lára ọ̀tọ̀ ní Rabaji gan, ìyẹn àgbàlá bàbá wa wòlíì àgbáyé ni ẹni tí gbogbo ènìyàn ń sọ nípa ẹ̀, Prophet Taiwo Soloye, bàbá orí òkè àṣẹ àti agbára ìtúsílẹ̀. Wọ́n ní tí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú, èyí bá jẹ́ Yúnúsà ní ọgbàwé orí. Ìròyìn tá à ń gbọ́ nípa bàbá yìí nígbà tó jẹ́ pé ìgbà kejì táwa máa wá sọ́dọ̀ wọn rèé, tẹ́ ẹ̀ bá ti gbàgbé ẹ̀yin olólùfẹ́ wa, ẹlẹ́ẹ̀kejì lẹ́ ń bá wọn pàdé lórí ètò yìí. Ṣùgbọ́n ìròyìn tá à ń gbọ́ nípa wọn ní rere òun ló gbé wa wá. Ṣé a kì í gbókèrè ká mọ dúdùn ọbẹ̀? Ìwọ náà farabalẹ̀ gbọ́ fídíò eléyìí lónìí, kọ́ gbọ́ gbàǹkọ́gbì ọ̀rọ̀ tí bàbá yìí jùlẹ̀ nípa àwọn ìran tí wọ́n ti rí, tí wọ́n wá èyí tó wá ẹ̀ṣẹ̀ wá bọ̀ lọ́nà báyìí, ìgbésẹ̀ tó yẹ kí ìran Yorùbá ó gbé. Báwo ṣe wá ń ṣe gbogbo àwọn tó wo fídíò wọn náà ń pè wá padà pé ńgbọ́ ẹ ti rí bàbá yìí, ǹjẹ́ kí ló dé? Àti ẹ̀rù pé bóyá wọ́n ṣe nǹkan kan tí ọ̀dà wọn rárá o. Wọ́n ṣe ń gbàdúrà fún wọn àfi bíi ká pé àwọn ni wọ́n fi ogun ayé àwọn bẹ̀. Lọ́gán ló pa wo ìròyìn ọ̀tá mọ̀júbà, farabalẹ̀ kó wo fídíò yìí. Tó o bá ti wò ó, máa pe nọ́mbà wọn kó máa bá bàbá sọ̀rọ̀ pé tó nǹkan báyìí mo fẹ́, nǹkan báyìí mo fẹ́. Wọ́n ní abẹ́rẹ́ tó bá lókun dé kì í sọnù. Àgbàlá àwọn orí òkè ni wọn gangan la wà yìí. Tó o bá wò ẹ̀yìn wọn ó rí i pé ilẹ̀ àánú òun lòun. Má jẹ́ ń gba àkókò yín, ẹ já lọ sọ́dọ̀ bàbá wa tààràtà. Àmọ́ tó bá jẹ́ gba àkọ́kọ́ rèé, rí i pé o share fídíò yìí dáadáa. Rí i pé o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá o, má fíláàṣì o, má béèrè sọ pé òun tan wòlíì Ọlọ́run àbí òun dán wòlíì wò kó má bàa. Bàbá ẹ kú dédé àsìkò yìí. Yóò dára fún yín lórúkọ Jésù. Àṣẹ bàbá. Ẹ ra àánú gbà. Àmín. Gbogbo ẹni tó lè rí àmì ṣe lórúkọ Jésù, ìjì ò ní jà yín. Àmín. Bó ti wù kó le tó, lórúkọ Jésù, ìjì ò ní jà yín. Àmín. Sáà Olúwa fi ìran ńlá kan hàn mí, ìran yìí dẹ̀ lágbára díẹ̀. Ó lágbára, ṣùgbọ́n ayọ̀ mi ni wípé kí Ọlọ́run jọ̀ọ́ bí mo ṣe ti gbàdúrà, k'Olúwa jọ̀ọ́ kó gbà bẹ́ẹ̀. Olúwa fi ìran hàn mí torí pé mo rí i pé ìdágìrì àti ogun ńlá ń bọ̀ tí wọn bá múra lórílẹ̀‐èdè Yorùbá àti nílẹ̀ Nàìjíríà lápapọ̀. Mo rí i pé ìjà ńlá ń bọ̀ tí gbogbo ọmọ orílẹ̀‐èdè yìí àti ọmọ ilẹ̀ Yorùbá ò bá múra. Pàápàá jùlọ tí ààrẹ wa President Bola Ahmed Tinubu tí wọn ò bá tètè gbé àwọn ìgbésẹ̀ akin ní kíákíá, kódà ní yàjóyàjó, ẹ ṣíà ẹ jẹ́ kó kan gbogbo àwọn tó wà ní ipò àṣẹ, ẹ jẹ́ ó kàn wọ́n lọ́wọ́. Mo sọ ọ́ ní ìgbà tẹ́ ẹ kọ́kọ́ wá, mo ní mi ò kì í déédéé jáde láti sọ̀rọ̀ sà. Bẹ́ẹ̀ni. Nítorí pé mo rìsáàfù ara mi. Ní ìgbà tí a fẹ́ dìbò, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran làwọn wòlíì ti sọ. Ọ̀pọ̀lọpọ̀ sọ ìran òtítọ́, ṣùgbọ́n nítorí pé wọn ò rìsáàfù ara wọn, àwọn èèyàn padà rí wọn bí onírọ́. Bẹ́ẹ̀ni. Ìdí nìyẹn tí mo ṣe máa ń rìsáàfù ara mi o. Ọ̀pọ̀lọpọ̀ rí wọn bí onírọ́. Kí wá ló ṣẹlẹ̀ ní wípé Olúwa ní kí n sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá yẹn ó tètè gbé ìgbésẹ̀ ní kíákíá. Nítorí pé tí wọn ò bá tètè gbé ìgbésẹ̀ ní kíákíá, àwọn ọ̀rọ̀ tó dàbí èéfín tí wọn ò bá tètè bomi pa iná ẹ̀ kó má bàa di ńlá, eléyìí tí ó rù káàkiri gbogbo àgbáyé. Ohun àkọ́kọ́ rèé o, òun ni pé kí bàbá pàṣẹ kí wọ́n dá ìlànà ètò ẹ̀kọ́ history padà sí gbogbo iléèwé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹnìkan sọ wípé kí ló kan
ààrẹ àti pé kí ni ìtumọ̀ history ní láti dá padà sílé ẹ̀kọ́. Ìdí ni wípé nígbà tí a mú mi rí ìran ìsà, mo ṣe àwọn ìwádìí kan torí mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ wo mi sà, wòlíì lè ríran kó ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n àwọn kan wà tó ju wòlíì lọ. Kí làwọn tó ju wòlíì lọ? Òun lẹni tó lè ṣiṣẹ́ ìwádìí. Torí pé àwọn nǹkan kan gbà míì wà, èèyàn lè rí ìsà kó jẹ́ lérèfé, ṣùgbọ́n nígbà tó bá wádìí dáadáa wà wá lè rí ọ̀kíníwíní tó jẹ́ òkodoro ẹ̀sà. Ìdí ni tí mo ṣe ti ara bọ iṣẹ́ ìwádìí nípa tẹ̀mí àti nípa tẹ̀kọ́. Wípé kí ló ń ṣẹlẹ̀ nínú àwọn ìwádìí tí mo wá ṣe ni pé wọ́n jẹ́ ó yé mi pé ní 700 years kí Islam tó dé orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí pé mi ìfẹ́ tara bọ̀ nítorí mi ń ṣe mùsùlùmí, wọ́n jẹ́ ó yé mi wípé kò yẹ kó jẹ́ ẹni tó wà ní ilẹ̀ Haúsá ni ó máa pàṣẹ fún àwọn Islam tó wà ní ilẹ̀ Yorùbá. 700 years sẹ́yìn kí Islam gangan tó dé ilẹ̀ Yorùbá, òun ni wọ́n ti ń practice ìlànà Islam, ṣùgbọ́n wọn ò tí ì máa pè ní Islam gangan nílẹ̀ Yorùbá. Wọ́n pè ní Iwab Islam. Iwab Islam. Bẹ́ẹ̀ ni, Iwabi Islam, torí pé Wàhábù ló kọ arákùnrin tí wọ́n sọ wípé ó ti kọ́kọ́ rìn ní ìlànà yìí tipẹ́tipẹ́tipẹ́ ní 700 years kó tó di wípé wọ́n ṣẹ̀ wá gbé Islam gangan dé orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n lónìí sìn tí ilẹ̀ Haúsá tí wọ́n ti wá sọra wọn di orí fún Islam nílẹ̀ Yorùbá, òun ló fà á tí àwọn àṣẹ kan tó ṣe ń fẹ́ jáde láti ọ̀dọ̀ wọn. Ara àwọn àṣẹ tó ń jáde náà ni pé ṣó yẹ kó jẹ́ pé Sultan Sokoto, ṣó yẹ kó jẹ́ pò ní ó máa pàṣẹ fún àwọn ọba wa nílẹ̀ Yorùbá. Ara àwọn bíi tí èéfín ti ń rúbọ̀ rèé o, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Torí pé nínú ìṣípayá yìí bàbá, mo rí i pé àwọn ilé dìde síra wọn, àwọn ẹbí dìde síra wọn, àwọn àwùjọ àti agbègbè dìde síra wọn. Kódà lára àwọn nǹkan tí mo rí, àwọn nǹkan tó jẹ́ pé èèyàn ò gbọ́dọ̀ tún ní a fẹ́ dá ogun ìgbà yẹn padà sí orílẹ̀-èdè ní kọ́lọ́ má jẹ́ ó ṣẹlẹ̀. Ìdí nìyẹn tí wòlíì fi wà. Ẹlòmíì lè máa sọ pé wọ́n tún ti dé ìrọ́dọ́ tó rí o, ó mọ nǹkan tó ń pè ní kí Olúwa fi ìran wòlíì ni, kìí ṣe kí ibi lè ṣẹ, kí a lè gbáradì yálà nípa àtúnṣe, yálà nípa àdúrà, yálà nípa ìgbésẹ̀. Torí ẹlòmíì ti máa kà á kún pé gbogbo àwọn wòlíì tí wọ́n máa ríran yẹn irọ́ ni wọ́n, èké ni wọ́n. Ẹlòmíì ò tiẹ̀ máa sọ pé wọ́n ń gẹ̀ẹ́sì ni. Tí èèyàn bá lábẹ́ ẹ̀kọ́ tí èmi kọ́ sà, tí n bá rí ìran tí ò dáa mi ń lè gbé kalẹ̀ bí mo ṣe rí, nítorí ẹnu ìsà ẹnu àṣẹ ni. Tí n bá ti gbé kalẹ̀ bí mo ṣe rí, ó dàbí ẹni pé nǹkan yẹn wù mí kó ṣẹlẹ̀ nìyẹn. Ìdí nìyẹn lómi àwọn sọ pé maybe it's guessing. Rárá, wòlíì wọ́n ní àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Ìdí ni wípé tí abọ́ rẹ̀ bá ti sọ búburú jáde ẹgbọ́sà àti yí padà máa nira sà. Ìdí nìyẹn tí wòlíì tó jẹ́ wòlíì gidi sà, tá a bá fi ìran tó le hàn, ìran ikú, ìran àbìlù, ìran ìjì àti oríṣiríṣi, yóò wá ọ̀nà láti gbé kalẹ̀ kí àwọn nǹkan yẹn kó lè bá a ṣe é dènà. Nítorí pé nǹkan tá a bá sọ, àṣẹ àkọ́kọ́ ń lọ̀rọ̀. Wọ́n ní pé ìjọ tí ọká bá ti sọ̀yàn báyìí, ìjọ ẹ̀ lórú ẹ̀ máa mú yàn. Ẹjọ́ mi sà, tó bá ti kọ́kọ́ jáde, tí ọ̀rọ̀ bá ti kọ́kọ́ jáde sà, èmi kẹ́kọ̀ọ́ nípa mọ́sọ́lẹ̀ kan mo ní mo máa ń ṣiṣẹ́ ìwádìí. Mi ì tí kúrò lórí ibi tí mo ń bọ̀ o, ṣùgbọ́n mo fẹ́ kí ó yí àwọn èèyàn tí wọ́n máa ń gbọ́ pé wòlíì jáde, ó sọ pé Olúwa fi nǹkan báyìí hàn mí, ó sọ pé Olúwa bá mi sọ báyìí, ó sọ wípé mo rí àlá báyìí. Òun náà ni wípé Bíbélì wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, ó ní Ọlọ́run ni ọ̀rọ̀ náà, ó ní nípasẹ̀ ọ̀rọ̀ la dá ayé àti ọ̀run àtohun gbogbo tó wà nínú ẹ̀, ó ní lẹ́yìn ọ̀rọ̀ kò sí nǹkan mìíràn tá a dá. Nígbà tó tún tẹ̀síwájú, Bíbélì tún jẹ́ kó yé wa sà, ó sọ wípé Ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. So ìdí nìyẹn tó fi dàbí pé wòlíì tí ò bá mọ bá a ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀,
wòlíì tí ò bá mọ bá ṣe ń ṣẹ́ ẹnu kù. Ẹ wo Jésù sà, nígbà tí a ka nípa ìtàn Jésù dáadáa láti ibi Mátíù yẹn dé àwọn ibi tí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, wọ́n jẹ́ ó yé wa wípé Jésù máa ń fi òwe bá àwọn ọmọ ẹ̀yìn sọ̀rọ̀. Mo wá jókòó nínú iṣẹ́ ìwádìí mi, mo rò pé kí ló dé tí Jésù ṣe ń fi òwe bá àwọn ọmọ ẹ̀yìn sọ̀rọ̀. Mo rí wípé àwọn ọ̀rọ̀ àṣẹ kan wà tó bá ti kọ́kọ́ jáde kìí ṣe yí padà, kódà kó má tẹ́yàn lọ́rùn. Ìdí nìyí, àwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ ló jẹ́ kémi máa sọ fún ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tètè gbé àwọn ìgbésẹ̀ yìí. Nítorí pé bákan náà mo tún wá sí ilẹ̀ Yorùbá, bàbá wa Bánjí Akíntóyè wọ́n ti sọ nǹkan tó pọ̀ nípa ọ̀rọ̀ history yìí o. Bàbá yìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ torí tọlọ́run, ẹ jẹ́ á máa gbàdúrà fún bàbá kí ẹ̀mí bàbá túbọ̀ gùn fún wa. Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ mà, gbogbo àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ á máa. Bákan náà, bàbá wa olóyè Sunday Ìgbòho Òòṣà, ẹ̀yin náà ẹ má dákẹ́ o, nítorí àwọn nǹkan tá a mú wa rí sà, ó jẹ́ àwọn nǹkan tó lágbára tó jẹ́ pé wọ́n dẹ̀ máa nílò irú yín nínú àwọn ìrìn àjò. Kò sí bá a ṣe fẹ́ kọ́ nílẹ̀ Yorùbá tí à ní kọ́ tiyín mọ̀ sà, kódà wọ́n kọ́kọ́ kọ́ tiyín kán tó kọ́ tọ̀pọ̀lọpọ̀. Bàbá wa Sunday Ìgbòho àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday Ìgbòho Òòṣà, mo bẹ̀ wá sà, nítorí pé ayọ̀ tiwa, ẹ gbọ́ mi sà, orílẹ̀-èdè tí wòlíì bá wà tógun bá ṣẹlẹ̀ ńbẹ̀, a jẹ́ wípé ẹni náà ń ṣe wòlíì. Ìdí rẹ̀ táwa fi ń kígbe síta. Tí Olúwa bá fi ìran ẹ̀ hàn wá, lóòótọ́ àwa lè gbàdúrà lé lórí, ṣùgbọ́n àwọn ibì kan wà, ọ̀tọ̀ láyè àdúrà, ọ̀tọ̀ láyè ìgbésẹ̀, ọ̀tọ̀ láyè àtúnṣe. Ìdí nìyí tí àwa fi jáde sà, àlà fi jáde mọ̀. Bàbá, níbi tẹ́ ẹ dín yẹn, arábìnrin kan pè mí láàárọ̀ yìí báyìí náà ni pé nígbà tí mò ń bọ̀ síbí, ó ní àwọn wòlíì wa yìí, ṣé ẹ̀yin wòlíì ò lè ṣe nǹkan kógun má wọ ilẹ̀ Yorùbá ni. Ẹ ṣe ìbéèrè tẹ́ ẹ béèrè, ara nǹkan tá a lè ṣe òun náà làwa ti ń ṣe yìí. Torí pé kí là ń pè ní wòlíì sà? Wòlíì jẹ́ ẹni tí Ọlọ́run bá sọ̀rọ̀, tí Ọlọ́run sì tún fún láṣẹ láti bá àwọn ènìyàn rẹ̀ sọ àwọn tó bá wòlíì sọ. Àwọn tá a bá wá bá sọ̀rọ̀ tí wọ́n bá gbọ́, ṣe generation wa yìí tó jẹ́ pé wòlíì ó sọ̀rọ̀, kàkà tó yẹ kólúkálukú ó mú ẹ̀dọ̀ kí ọ̀rọ̀ tó wà ń bẹ̀ àti kí la gbọ́dọ̀ ṣe, kí làwọn ìgbésẹ̀ tá a tètè ṣe táwọn èèyàn ó sọ di pé wọ́n tún ti bẹ̀rẹ̀. Ìdí nìyẹn tó fi dàbí wípé kìí ṣe pé wòlíì ò ní tó lè ṣe, ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn bá tó finú konú, tí ohùn wa bá tó ṣe ọ̀kan, tí ọwọ́ wa di òṣùṣù, tí ò ṣe pé à ń fọ́nká torí pé ẹjọ́ kò sí bá ṣe fẹ́ ṣe, kò sí bí wòlíì ṣe lágbára tó, tí ò bá ti sí ìgbàgbọ́ àwọn ènìyàn rẹ̀, èyí tí wòlíì fẹ́ ṣe yówó máa fẹ́ dàbí pé kò ṣe ni. Ṣùgbọ́n àwọn ènìyàn wọn ò gbọ́dọ̀ jẹ́ kí ipa wòlíì, wọn ò gbọ́dọ̀ jẹ́ kó dasán nínú ìrìn àjò yìí, torí pé ẹ má jẹ́ tàn yín sà, àṣẹ wà lẹ́nu wòlíì, ṣùgbọ́n kí Ọlọ́run tó rìlíìsì àṣẹ, Olúwa máa wò pé ǹjẹ́ àwọn ènìyàn, ẹ wo tó ṣẹlẹ̀ láàrin Mósè àtàwọn tí Ọlọ́run kó lọ, ṣe báwọn ènìyàn iná lọ padà jẹ́ kí Mósè kọsẹ̀ tí Mósè ò fi lè délẹ̀ lérí. Bí wọ́n ti ṣe sólóyè Sunday Ìgbòho. Ẹ ṣe sà, ààrẹ náà ni bàbá wo olóyè Sunday Ìgbòho, ẹ ṣe o, òun náà rè o. Bí bàbá yìí ṣe jà tó, kódà ní àwọn àsìkò yẹn sà, ohun tèmi expect ó ti lọ o, òun ni pé ó yẹ kán tiẹ̀ kọ́kọ́ já shut down Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, torí pé bí a bá tiẹ̀ wá wò pé a lè kápá òkè ọya bóyá nípa tàwọn nọ́ọ̀tì àbí àwọn east, ṣùgbọ́n nílẹ̀ Yorùbá gan kò yẹ kẹ́nìbọ̀dẹ́ ní function kankan ìkẹyẹ kó lọ mọ́ nígbà tán fi mú Sunday olóyè Ìgbòho. Ṣùgbọ́n ẹjọ́ sà, ọ̀pọ̀lọpọ̀ gan tí wọ́n tẹ̀lé tẹ́lẹ̀ gan náà oríṣiríṣi la gbọ́, ká má tún máa padà sẹ́yìn. Bẹ́ẹ̀ni. So ohun tí wòlíì nílò, ó nílò ìfọwọ́sowọ́pọ̀ yín, òun ni ó lè jẹ́ kí n tá à ń ṣe kó ṣeé ṣe kó dẹ̀ yọrí síbi tó dáa. So ìdí nìyẹn tí a fi ń sọ fún àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, tá a dẹ̀ tún sọ fún bàbá wa Bánjí Akíntóyè àti bàbá wa olóyè Sunday Ìgbòho kí wọ́n járe nǹkan ṣe lórí ọ̀rọ̀ history. Nígbà tá a bá ti lè dá history padà sórílẹ̀-èdè Nàìjíríà,
sílẹ̀ Yorùbá pàápàá jùlọ ibi tó kàn àwájú nìyẹn. Tá a bá ti lè dá padà, àwọn ìgbésẹ̀ tá a fẹ́ gbé láti gba Yorùbá nation gan kò ní nira mọ́. Láti rí orílẹ̀-èdè Yorùbá nation gbà kò ní nira fún wa, ṣùgbọ́n àwọn ọ̀nà tá a lè tọ̀, àwọn ọ̀nà tá a lè rìn, àwọn ìgbésẹ̀ tá a lè gbé kí òye má bàa yí àwọn ọmọ tí wọ́n lè kún wa lọ́wọ́, kí òye má bàa yí àwọn ọ̀dọ́ tí wọ́n lè sọ pé lóòótọ́ ìyà ni àwọn fi ń jẹ wá tí ò sì tọ́, òun ni wọ́n ṣe pa apá abẹ̀yẹn tì. Ṣùgbọ́n Olúwa sọ fún mi pé tí bàbá President Tinubu tí wọn ò bá múra, kí wọ́n múra o láti tètè ṣe o, nítorí pé Olúwa ń bínú tí wọn ò bá tètè ṣe fúnra rẹ̀. Olúwa lè pín, Olúwa lágbára láti pín orílẹ̀-èdè Nàìjíríà. Olúwa lágbára láti pín tí olúkálukú á sì lọ lọ́tọ̀ọ̀tọ̀. Tí President Bọ́lá Ahmed tí ó bá wá tètè múra láti ṣe ohun tó tọ́, kó má ṣe pé fúnra rẹ̀ Olúwa ó fúnra rẹ̀ pín o. Nítorí pé ìyẹn sì le díẹ̀. Yóò le díẹ̀ sá, yóò le tólúwa bá ti pín sá. Nítorí pé ẹ wò sá, ọba kan wà tí ò gbọ́ràn sí Olúwa lẹ́nu. Kí ló padà ṣẹlẹ̀ sí ọba yẹn nínú Bíbélì? Ọba Ọlọ́run padà sọ ọba yẹn di ẹranko tó dẹ̀ ń jẹ káàkiri, tí àwọn èèyàn sì rò pọ́ bá wà ní ààfin, ṣùgbọ́n Ọlọ́run ti sọ di ẹranko. Ara àwọn àṣìṣe tí àwọn olórí máa ń ṣe rèé. Ìdí nìyí tá a fi sọ ohun Olúwa leléyìí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ohun Olúwa leléyìí fún bàbá wa Banji Akíntóyè, ohun Olúwa leléyìí fún bàbá wa Sunday Igboho Òòṣà. Ẹ jẹ́ ká tètè ṣe eléyìí. Bákan náà, ohun Olúwa jáde sí gbogbo ẹ̀yin aráàlú tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká ṣe gírí ibi tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn o. Ẹ jẹ́ ká ṣe gírí torí pé àwọn Fúlàní ogun ni wọ́n ń bá bọ̀ o. Ẹ jẹ́ á ṣe gírí o. Mo gbàdúrà lórúkọ Jésù, Yorùbá nation ó máa dúró láéláé. Àmín. Gbogbo ipá àti agbára tó lóun ó di Yorùbá nation lọ́wọ́, inú Olúwa máa jó wọn dànù. Ẹnikẹ́ni, èèyàn kéèyàn tó bá ní kò ní ṣeé ṣe, mo sọ pẹ̀lú àṣẹ, ẹ̀mí ẹ̀ lọ́lọ́run fi bá wa yanjú ẹ̀. Àmín. Ẹni bá sọ wípé òun ò ní jẹ́ kó bọ́ sí Yorùbá nation, tó bá lóun ò ní jẹ́ ó bọ́ sí, mo sọ lẹ́ẹ̀kan sí, ẹ̀mí ẹ̀ lọ́lọ́run fi gba Yorùbá nation fún wa. Àmín. Bàbá, ohun tó Olúwa mú mi rí rèé sà, ìkìlọ̀ ńlá sì ni fún gbogbo àwọn ènìyàn, nítorí pé tí ogun yìí bá dé, kó má kan tonílé, kó má kan tàlejò ní ilẹ̀ Yorùbá. Lórúkọ Jésù yóò dára fún wa. Àmín. Àmín. Tó ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹnu bàbá wa Prophet Taiwo Ṣólóyè láti bíi 20 ìṣẹ́jú sígbà tá a wà yìí. Bàbá, káfílẹ̀ yìí káàdì ẹ̀lẹ̀ pẹ̀lú gbogbo àwọn ìrántẹ́ rí àtọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ṣáwọn èèyàn lè pè yín fún àdúrà àti fún iṣẹ́ wòlíì? Ẹ ṣé sà, ohun t'Olúwa pè mí fún, òun náà ni fún ìtúsílẹ̀ àti ọ̀nà àbáyọ kúrò ní onírúurú ogun táwọn èèyàn ń là kọjá. Èmi ò mọrú ìtẹ̀yìn là kọjá, ṣùgbọ́n ohun tí mo sọ fún yín ni wípé ẹ fi ìgbàgbọ́ pè, ẹ jájọ gbàdúrà. Bó ti wù kógun yẹn le tó, bó ti wù kógun yẹn pẹ́ tó, ọ̀pọ̀lọpọ̀ testimony sà, òun ni Ọlọ́run gba owó tiwa ṣe. Ìdí ni wípé gbogbo ògo àtọ́lá la máa ń gbé fún Ọlọ́run. Mo dẹ̀ máa ń sọ fún àwọn èèyàn, màá tún sọ, gbogbo fídíò tí màá ti ń ṣe ni màá máa sọ. Jọ̀ọ́ túra rẹ sílẹ̀ lábẹ́ ìdè ẹ̀sìn. Túra rẹ sílẹ̀ lábẹ́ ìdè ìjọ. Mò ń sọ̀rọ̀ nípa denomination. Túra rẹ sílẹ̀ lábẹ́ ìdè wípé àwọn kan aláṣọ kan ni wọ́n. Ìdí ni Olúwa gbé mi kalẹ̀ fún gbogbo ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ máa ń béèrè lọ́wọ́ mi, ẹjọ́ ṣé sẹ̀lẹ̀ ni yín ni, ṣé kérúbù ni yín ni, ṣé CAC ni yín ni. Mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá pè mí wípé èmi kì í ṣe ẹ̀yà kan nínú gbogbo ohun tẹ́ ẹ dárúkọ yìí, ṣùgbọ́n àpapọ̀ wọn lèmi dúró fún. Ìdí ni pé orí òkè níṣẹ́ ìránṣẹ́ tá a gbélé mi lọ́wọ́. Mi ò sọ pé Olúwa ní kí n dájọ́ sílẹ̀, Olúwa ní kí n lọ dá ibi táwọn èèyàn gbogbo tí wọ́n ti máa wá fún ìtúsílẹ̀ àti ọ̀nà àbáyọ fún onírúurú ogun. Mi ìwà mọ́rú eléyìí tẹ̀ ń là kọjá. Ṣé ogun lórí ìjákulẹ̀ ni? Ṣé ogun lórí àṣetì ni? Ṣé ogun lórí ọmọ lẹ̀ ń là kọjá ni? Ṣé ogun lórí iṣẹ́ lẹ̀ ń là kọjá ni? Ṣé ogun lórí ilé ìwé ìgbélú lẹ̀ ń là kọjá ni?
kò sí eléyìí tó Olúwa ò kì í ṣiṣẹ́ ìyanu níbẹ̀. Ṣé àìsàn ni? Mo sọ nínú program tí mo ṣe kọjá sà, onírúurú ọ̀nà lolúwa ń gbà ń lò wá ní orí òkè àṣẹ àtagbára ìtúsílẹ̀. Ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí òkè àṣẹ àtagbára nìkan là ń jẹ́, ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀, nígbà tó tó bí ọdún méjì, Olúwa, ohun tó sọ fún mi pé o fẹ́ ṣe kọ́ leléyìí. Olúwa sọ pé nǹkan kan wà tí ó sọnù nínú orúkọ tí mo fún ọ. Wọ́n á wádìí Olúwa kí ni ìtumọ̀ ẹ̀. Olúwa ní kí n gbàdúrà, òun ó fi hàn mí. Nígbà tó Olúwa wá mú mi lọ nínú ìṣípayá nígbà tí mo gbàdúrà, bàbá, mo wá rí i wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pọ̀ gan, wọ́n pọ̀ gan níbi fídì yẹn sà. Mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn wá ṣubú bíi pé ọ̀tá wọn ti kú. Mo wá dúró níbẹ̀, mo wá gbé omi lọ́wọ́, mo wá bẹ̀rẹ̀ sí ní fọ́n omi sí wọn lára. Bí mo ṣe ń fọ́n omi sí wọn lára, mo kàn rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní dìde, ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní dìde. Ibẹ̀ l'Olúwa sọ fún mi pé òun fún ọ ní àṣẹ ìtúsílẹ̀. Ìdí nìyẹn tó fi dàbí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá wá, a ní àkànṣe omi ìtúsílẹ̀ tá a máa ń ṣe. Kò síbi téèyàn ti lè béèrè fún. Béèyàn wà lókè òkun ó lè béèrè fún omi ìtúsílẹ̀. Béèyàn wà Nàìjíríà ó lè béèrè fún omi ìtúsílẹ̀. So onírúurú ọ̀nà olólùwà ń gbà ń lò wá fún ìtúsílẹ̀ àwọn ènìyàn. Kò sírú ogun náà sà eléyìí tó Olúwa ò kì í ṣẹ́. Ìgbàgbọ́ rẹ nìkan òun náà ni kó o ní láti pè fún àdúrà. Mo dẹ̀ máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ẹlòmíì á pe wòlíì yóò rò pé pásítọ̀ àbí evangelist ló ń pè. Tó o bá pe wòlíì, ìtọ́ni ni wòlíì máa ń ṣiṣẹ́ lé lórí. Ẹlòmíì á béèrè prayer point, evangelist lè fún ẹ prayer point, pásítọ̀ lè fún ẹ prayer point, ṣùgbọ́n ẹ̀mí Olúwa ó darí wòlíì. Òun lóríṣiríṣi tá a sì rí kà nínú Bíbélì, torí àsìkò ní ilé máa kà á. Ìtọ́ni ni wòlíì. Ẹgbọ́n mi tó ṣẹlẹ̀ ní wòlíì débì kan, wòlíì Èlíṣà, ara àwọn iṣẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe nígbà tó dé ìlú yẹn, ó ní ìtẹ́dó ìlú yìí dára bí Olúwa mi ti wí. Ó ní ṣùgbọ́n ilẹ̀ ṣá, omi sì korò. Kí ló ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ wà lórílẹ̀‐èdè yẹn náà nígbà náà, wọ́n gbàdúrà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti gbàwẹ̀ pé Olúwa jọ̀ọ́ fàánú gbà wá. Ṣùgbọ́n síbẹ̀ nígbà tí wòlíì ò tí ì dé, nǹkan kan ò ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tí wòlíì dé, ọ̀pọ̀lọpọ̀ wọn rò pé bóyá báwọn náà ṣe gbàdúrà ni wòlíì ò ṣe gbàdúrà. Bẹ́ẹ̀ kọ́ o. Nígbà tí wòlíì débẹ̀, ẹ̀mí Olúwa bà lé wòlíì. Ó bojú wo ẹ̀yìn, ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀, ẹ lọ mú àwo kòtò wá, ẹ bu iyọ̀ sínú ẹ̀. Ó sì gbà ìwọ̀nba tá a rí kà ní ara nǹkan tí mo sọ pa ní ìdí history nìyẹn sà. Èmi àti dádì mi kan tá wà lókè òkun tí wọ́n mọ̀ ń pa àwọn oríṣiríṣi ẹ̀kúnrẹ́rẹ́ Bíbélì, wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí mi. Sà, Bíbélì pọ̀ ju nǹkan tí mo lè dágbé lọ sà. Ó pọ̀ ju nǹkan tèmi gangan lè dágbé fúnra mi lọ. So wọ́n sẹ̀ǹdì ọ̀pọ̀lọpọ̀ dọ́kúmẹ̀ntì yẹn sí mi through file. So kí mo ń bábọ̀ ní pé wòlíì sì gbé, ó sì lọ ṣe iṣẹ́ wòlíì. Nǹkan tá à ń pè ní wòlíì nìyẹn. So tó bá ń pe wòlíì, tí wòlíì bá sọ pé nǹkan báyìí l'Olúwa ní ká ṣe, nǹkan báyìí l'Olúwa ní ká ṣe, má rò pé ó wà diabolic. Rárá o, kò wà diabolic o. Mo máa ń sọ fún ọ pé nasty ìgbésẹ̀ àbàmì níṣẹ́ wòlíì máa ń jẹ́. Ìgbésẹ̀ àbàmì níṣẹ́ wòlíì máa ń jẹ́. So nítorí náà ìwọ tó ń wá ọ̀nà àbáyọ tó sì ní ìgbàgbọ́ pé jájọ gbàdúrà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lẹ ti ń wò láti bẹ̀rẹ̀. Màá dẹ̀ tún pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn +234 70 25 47 54 27. Lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27. Mo gbàdúrà bẹ́ẹ̀ tí ń pè tá a sì jọ ń gbàdúrà lórúkọ Jésù, ẹ máa rí ọ̀nà àbáyọ. Ìyanu ó máa ṣẹlẹ̀. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Tó ẹ̀yin